yóò gbọdọ̀ jẹun. Ọmọ ládé 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 jọra mi ò ládé. Ṣèbádé ládé kù làgùnbálà. Aládìkù yóò gbọdọ̀ jẹun. Ìgbòho bó bá pa kú wá fi tọrọ ni. Òòṣà kí ni wọ́n ṣe ní kọ̀rọ̀ o? Owó bàbá dá mi, òòṣà kí ni wọ́n ṣe ní kọ̀rọ̀ o? Èmi ni wọ́n ṣe ní kọ̀rọ̀. Lọ́jọ́ Olúwa mi ò tó. Bàbá dá mi, èmi ni wọ́n ṣe ní kọ̀rọ̀. Lọ́jọ́ Olúwa mi ò tó. Wọ́n sáré iwájú. Wọ́n kú o. Wọ́n sáré iwájú. Wọ́n sàsẹ́yìn. Ṣé bí pàbó ló jẹ́ òkèlè ti gbé wọn? Kélé ti gbé wọn. Àwọn ọlọ́tẹ̀ wọ́n ti tẹ́ bẹ̀rẹ̀. Wọ́n ní kélé ti gbé wọn. Kélé ti gbé wọn. Àwọn ọlọ́tẹ̀ wọ́n ti tẹ́ bẹ̀rẹ̀. Àdìsá ojú ayé pèlè o. A ò mẹ́ni ló fẹ́ ni. Good afternoon, Adebayo. Good afternoon. We are greeting you. Thanks. Koiki Media. We are live at Ìgbà. That's our national Baba is saying. Ẹ̀yin tó bá kí ọjọ́ ọmọ Yorùbá nìyẹn. We are the palace of our Father, Royal Majesty. Bẹ́ẹ̀ kí ọjọ́ ọmọ Yorùbá. Our Dr. Chief Sunday Adeyemo. Ọmọ Adéyẹmọ. Wá kí wọn lórí ààbò security fún ilẹ̀ Yorùbá níbẹ̀ láwà. Ìgbòho báwo jayé lọ? Àjàyè lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Àwọn ni bàbá wa là ti sá o. Kí Yorùbá má lè wá parọ́. Bàbá wa là ti sá o. Kò tó bẹ́ẹ̀ èyí tí yóò yìnbọn pàdé o. Abẹ́ni èso bá ń ṣe. Abẹ́ni èso bá ń ṣe. Thank you so much. I'm fine. Thank you so much, Mr. Igboho.